Mo bójú wáyé ò wáyé ṣá málámálá, mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣe wọlé mo ní ẹ̀ẹ́rẹ́. Ìdílé sí Yorùbá ò ọmọ aláyé, ìdíṣẹ̀lẹ̀ sí Yorùbá ò ọmọ Oòduà o. Ẹ̀kú ìkàlẹ̀. Ẹ mà kú àpèrè gbogbo ẹ̀yin ìyá mi, gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀yin àbúrò mi káàkiri gbogbo àgbáńlá ayé, gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi. Orúkọ mi ni Lúkúmọ̀nù ọmọ Àyádáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà, olóòtú abala ìtumọ̀ àlá lọ́lọ́kan ọ̀jọ̀kan. Àní ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kájọ fetígbéyàwó ọ̀rọ̀. Àlá yìí ẹ̀kọ́ wà ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn kì í sì káàkún. Àlá ọ̀gọ̀ o, ìwọ́tọ̀ lálà lọ́gọ̀ o. Ẹlòmíràn ní imagination làlá. Ẹlòmíràn lè ní illusion ni. Ṣùgbọ́n gbogbo àlá kọ́ ló nítumọ̀ o. Kì í ṣe gbogbo àlá ló nítumọ̀ o. Àmọ́ àwọn àlá kan bẹ tó jẹ́ pé kò sí kó dànù tó ní ìtumọ̀. O lè lámì láti àárọ̀ dálẹ́ tó jẹ́ pé àlá lásán ni tí ò nítumọ̀. Ṣùgbọ́n àlá tó bá nítumọ̀ fẹ́rẹ́ báyìí ní ọ̀wà torí pé ẹ̀bùn t'Ọlọ́run fún kálukú náà àwọn ẹ̀dá ènìyàn papọ̀ mọ́ra wa. Ẹlòmíín lè sùn kò ní lálàá. A fún ní ẹ̀bùn àsọbádé. Ṣé ẹ mọ ohun tá à ń pè ní àsọbádé? Ká sọ̀rọ̀ kó rí bẹ́ẹ̀. Kò wẹjú, kò wẹsẹ̀, kò wọṣẹ́. Bẹ́ẹ̀ ni ò sí gbẹ́rẹ́ ojú. Kò lọ́pọ́n tí ń wò, kò tẹ́ yẹpẹ̀, kò wómi, kò lọ́pẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀lọ́ sẹ́yìn. Ṣùgbọ́n tó bá wòyàn sùn báyìí tó bá sọ báyìí pé lágbájá ó fẹ́ ṣeun báyìí má ṣeun báyìí ó bá dẹ̀ ṣe báyìí yóò sì rí bẹ́ẹ̀. Ẹ̀bùn àsọbádé t'Ọlọ́run fóun nìyẹn. Kódà ó lè má jẹ́ wòlíì, ó lè má jẹ́ àfáà, ó lè má jẹ́ jáwéjágbò. Sọ pé ọ̀rọ̀ tó sọ yìí yóò rí bẹ́ẹ̀. Ń bẹ nú ọmọdé ń sì ń bẹ nú àgbà. Ẹni ọba wọ Ọlọ́run ní fún lẹ́bùn àsọbádé yìí. Àwọn àlá kan bẹ tó tá à ń pè ní àlá òréré. Òun náà là ń pè ní àlá òféèfé. Àlá wo làlá òréré, àlá wo sì làlá òféèfé. Ọkàn lè ṣàdédé jókòó tó wò lọ sàkún, ó lè má dijú. Ẹ̀mí yẹn ó ti lọ káwọn èèyàn pọ̀ kí wọ́n máa rojọ́ kí wọ́n yí ká. Ìwọ̀n tí ẹ̀mí tí ọ máa rí ó ti yàtọ̀ sí ohun táwọn tó jókòó bí yìí ń rí. Tí wọ́n bá fọwọ́ tọ́, tí wọ́n bá fọwọ́ gbá, tó bá ní òun ti lọ. Ọ̀rọ̀ tó bá dẹ̀ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀bà. Ẹlòmíì sì ń bẹ oorun òféèfé ní òkun. Oorun wo là ń pè ní òféèfé? Ó ń gbọ́ ohun táwọn èèyàn ń wí. Bẹ́ẹ̀ sì ni ó tún ti sùn. Oorun tó sì sùn yìí sì ń lálàá ni.
bó ṣe ń lálàá yìí ní sì tún dáhùn sí ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ yóò máa jí yóò tún máa sùn yóò máa jí yóò tún máa sùn yóò sì máa rí nǹkan kò wẹjú kò wẹsẹ̀ kò ságbẹ́rẹ́ kò lọ̀pẹ̀lẹ̀ kò tẹ́yánrìn kò ṣe bọ́lọ́hùn sí fóun nìyẹn. ayé ò ní ká wa mú o ayé ò ní tábà fún wa o wọ́n bá tiẹ̀ fomi tábà fún yàn wọ́n bá wí lásán ṣùgbọ́n ni wọ́n bá fomi ata tábà fún ń tọ̀ wọ́n dààmú díẹ̀ ọlọ́run má dìdààmú sẹ́rù wa o. tí a bá lálàá pé eyín òun ká lójú ọrùn aláìkìlọ̀ ni ìwọ gangan làláyé ń bá wí. ohun tí ó dà wá àti èèyàn pa débi pé inú òbí ọ tó fi máa ṣépè lásìkò ìgbà tó lálàá yẹn kò ní láti sún fún un. má ṣépè fún yẹn o má ṣẹ̀ lórí iṣẹ́ rẹ o má búra èké o má dá sọ́rọ̀ ọlọ́rọ̀ o kò má sọ pé ìwọ lọ sọ ohun tó wí ó sì ti rí bẹ́ẹ̀. eyín rẹ̀ ká lójú oorun ṣùgbọ́n gbòò dojú ayé kèsì póyìn rẹ̀ ká aláì ń kìlọ̀ fún ọ ni aláì kìlọ̀ ni kò má bàa sọ ara rẹ̀ ṣàtọwọ́fà. tí ẹ bá sọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ o gbogbo ohun tí ó mọ bínú lásìkò tó tí ọlọ́run fi àpẹẹrẹ yìí hàn àdúrà ní kó o ṣe kọ́lọ́wọ́n kọ́yà ọ yẹ̀sù ó yẹ̀sù yà ọ́ máa ṣàdúrà ni. báwo kẹ́gbìn ọ̀hún ó le tó báwo kẹ́gbìn ọ̀hún ọ̀pọ̀ tó gbìyànjú kó gbé mi lásìkò yìí kọ́ máa ṣàdúrà kọ́lọ́run bọ̀ gbé aburú yìí lọ. tọ́ba wa láàláyé pé àkókò rẹ̀ lọ ká èyí tún alágbára èyí tún ní agbára jù. àsìkò yìí àtọ̀rọ̀ burúkú àtọ̀rọ̀ tí ọ̀dá láwùjọ ni o nínú ilé ni o máa sọ ọ̀rọ̀ sọ lásìkò yìí. ibi ń da akọni tọ́lárú àláyé lásìkò gbà tọ́lá láyé kódà ó kéré tán àwọ̀ ẹyọ kankan gbà kí èṣù ọmọ gbowó ẹ lò yìí ṣe àpẹẹrẹ tó dáa. ẹnìyàn lè má dára ẹ mọ̀ ṣùgbọ́n alágbára èèyàn ni ọ̀rọ̀ tó bá sọ àṣẹ ogun o àṣẹ ogun o àṣẹ ogun o ànífọwọ́ ara wa síra wa o ayé ò ní dẹ wàhálà sí wa o wàhálà kéré ó tóbi ayé ò ní dì mẹ́rù wa o ààbò ọlọ́wọ́n máa wà lórí ẹnì kọ̀ọ̀kan wa o. àyè bá àwọn ẹ̀ lè fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group 08032983298 08032983298. èmi ọmọ yín náà ní Lùkùmọ́nà ọmọ Àyàndáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ọlọ́run ò ní tilẹ̀kùn mọ́ rí ayọ̀ wa o. fáìlì rí ayọ̀ àdúrà wa tá à ń ṣe sọ́dọ̀ ọlọ́run èṣù ò ní dìlítì ẹ o bí mẹ́sẹ̀gì yìí bá ti dọ́wọ́ rẹ̀ má dìlítì ẹ o ìwọ náà yà á ha fún yàn. bó ṣe ń ha yìí ire ayọ̀ rẹ yóò sì máa wọlé wá bá o bó ṣe ń ha yìí ire ayọ̀ rẹ yóò sì máa wọlé wá bá o ìpín aburú kò ní jẹ́ tiwa o. báyé bá ń ta òfò ní gbàǹjo àní bá wọn nípìn bẹ́ẹ̀ o àní bọ́rọ̀ wa dórí ta kò yé mi mọ́ o ara ò ní ní wá o àtijọ́ àti mú kò ní ṣòro ṣe fẹ́ni kọ̀ọ̀kan wá o ọ̀nà ńlá fún gbogbo wa o ọ̀nà tó bá ti là ò ní dí mọ́ o ayé ò ní dẹ gbèsè sí wa ayé ò ní dẹ gbèsè sí wa ẹrù ayé kéré tóbi ni àní bá wọn rù o ẹ má fi mẹ́sẹ̀gì lẹ̀ fún mi ní WhatsApp o ẹ má fi WhatsApp kọ̀ pè mí o rí i pọ́ jọ́yìn gúrùpù yìí kó tó di pé ó pè mí tọ́ ọ bá ti jọ́yìn bọ́ bá pè mí ní dán lóhùn o ní dán lóhùn o. nínú ilé ọkọ lè jọ́yìn kíyàwó ọmọ jọ́yìn ìyàwó lè jọ́yìn kọ̀kọ́ ọmọ jọ́yìn ọmọ lè jọ́yìn tó gbogbo yín máa bẹ́nẹ́fìtì ẹ máa kọ́gbọ́n bẹ̀ ẹnìkan ò gbowó lọ́wọ́ ẹnìkan wọn àdúrà wọ́n gbà ó ire kàbìtì. oríkì báyìí burú títí kó gbogbo ọdún lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ àtàn o ẹ jẹ́ ká kó lódùmarè ká kọ́ bá ló wáyé káyé wa lè dùn nígbẹ̀yìn